ẹ̀ka sára mi ò malfunction ẹ má rò bí àmọ́ malfunction mi ò tí gba vaccine mi dẹ̀ ní gbà. Gọ́vnà Pọ́tàkì tó wà lẹ́kọ̀ọ́ mo gbọ́ lẹ́rù yín láwọn lánàá àbí jẹ́ tààrà pé ẹlẹ́fẹ̀ẹ́ ṣe bọ́lí kámẹ́rà sí ara àwọn security personnel tó wà lẹ́kọ̀ọ́. Lẹ́kì masaka kò mà tí ì pẹ́ràn ó ṣe ṣẹlẹ̀ ni o. Kámẹ́rà tó wà níbẹ̀ báwo ló ṣe disappear. Èyí ta ti ẹ̀rọ pé ọkọ̀ Fáṣọlá ó máa bá àwọn mú kámẹ́rà bó ṣe ṣe ẹ̀yìn ọ̀wọ́ lè lé sẹ́yìn bẹ́ẹ̀ ni tí ìtọ̀kí tí òjò pa nínú gọ́tà. Ẹ̀yẹ pààrọ̀ tí ẹ bá rí ṣẹ̀ṣẹ̀ ẹ lọ máa fọ gọ́tà. Tráfíkì pọ̀ lẹ́kọ̀ọ́ ẹ lọ ṣe ọ̀nà tí mọ́tò máa gbà kó má kọ̀ máa jẹ́ traffic jam all the time. Ẹ lọ wá ṣẹ́gìrì ṣe fẹ́ fi kámẹ́rà fẹ́ fi mọ́nítọ̀ wọn ó dàbí pé ẹ ti rí owó tẹ̀fẹ́ waste ìgbà tí káṣin bá ti pọ̀ jù lọ́wọ́ gọ́vùnà kò ní mọ̀ bí tó máa ná owó sí ẹ kàn ń bòwó ní ibùjẹbùrànù gbàgbàgbà ẹ lọ wá ṣẹ́gìrì ṣe gọ́vùnà security personnel ok ẹ máa fi kámẹ́rà sí ara body mark ní Èkó fún ọlọ́pàá ṣé ìyẹn ní kí ọlọ́pàá má gba bribe ẹ lè gbọ́n tó ọlọ́pàá láyé tí bátìrì kámẹ́rà ọba wíìkì íńtánẹ́ẹ̀tì máa bàjẹ́ àbí kàn dèpò sí àbí kó lọ jẹ pẹpẹ súpù ní bí àpàlọ́ kó gbàgbé kámẹ́rà rárá síbẹ̀ ẹ fi ọlọ́pàá lẹ ṣé èyí tọ́jú ọlọ́pàá wọn ò ní good welfare ẹ sanwó gírí fún wọn ẹ jẹ́ ṣọ́ra yín rà ọlọ́pàá ń ṣe ìrìntẹ́lẹ̀ ìdírí pẹ̀lú o ẹ fẹ́ fi kámẹ́rà máa mọ́nítọ̀ wọn kámẹ́rà mélòó ló wà láláùsá ọ́fíìsì mélòó lẹ̀ mọ́nítọ̀ rí aláùsá ẹ ń ṣe Governor Pọ́tàkì be careful o. Adúpẹ́ now our new president is Uncle Yemi April Fool Buhari ma dé lọ́la ní straight.